fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ní ilé jákèjádò àgbáláyé ibikíbi tó bá wù wá tí ẹ ti ń wò wá. So mo kàn fẹ́ fi nǹkan kan hàn wá nípa ìgbésẹ̀ wa lórí Yorùbá Nation. Ẹ wo ibi tí mo wà, this is Fulham Primary School. Fulham Primary School ní London ní eléyìí wà, ní Fulham ló wà. So ohun tí mo fẹ́ fi hàn wá ni pé kó lè dá yín lójú pé Yorùbá Nation máa dúró, ó sì máa wá sí ìmúṣẹ. Ẹ wò ó sìn, nígbà tí wọ́n fẹ́ máa kí àwọn èèyàn pé you are welcome, you are ṣe kinní kan, you are lóríṣiríṣi èdè, ṣe ti rí ń sìn báyìí. Ẹ wò báyìí ń sìn báyìí, kí lẹ ń wò yìí? Ẹ kú àbọ̀, ṣe ti rí èdè Yorùbá. Òun ni wọ́n kọ́kọ́ sẹ́gbẹ̀ẹ́ géètì lákọ̀tún bí báyìí, wọ́n wá kọ àwọn èdè míì tẹ̀lé. Ẹ ti rí ẹ kú àbọ̀, ṣe ti rí bẹ́ẹ̀. So dájú pé ṣé ẹ mọ iye ọdún tí wọ́n ti máa kọ nǹkan tí wọ́n kọ yìí, ṣé ẹ mọ ọdún tí wọ́n ti máa kọ síbẹ̀. Ó dájú pé Yorùbá Nation máa dúró, ìyẹn ti dájú táwọn òyìnbó gan tán ti mọ̀ fúnra wọn. Ṣé ti rí àwọn èdè míì lẹ tún wò yìí, àwọn oríṣiríṣi èdè míì báyìí, ṣé ti rí bẹ́ẹ̀. Ṣé ti rí àwọn oríṣiríṣi èdè míì lẹ́wọ̀n wájú school yẹn. Ẹ wá rí wọ́n wá kọ welcome, wọ́n kọ welcome sí bíbá. Ṣé ti get bẹ́ẹ̀, welcome. Ẹ bá wò báyìí láti bíbá ẹ lọ padà, ẹ máa rí. Ṣé ti rí bẹ́ẹ̀, welcome lẹ́wọ̀n yẹn. Àbí àwa la wá kọ síbẹ̀? Ṣé àwọn Yorùbá Nation ṣáwọn ni wọ́n kọ síbẹ̀? Ṣé Yorùbá Nation ṣáwọn náà kọ? Ṣé Kóìkì ló kọ? Àbí bàbá wa Sunday Igboho? Àbí àwọn náà kọ? Àbí bàbá Alànà Professor Banji Akíntóyè, kọ́lọ́run jẹ́ kí bàbá pẹ́ fún wa? Ṣé bàbá ló kọ? Ṣé ti rí bẹ́ẹ̀? Àbí bàbá ló wá sọ fún wọn pé kán kọ ẹ kú àbọ̀ sí bíbá? Àbí kí náà kọ? Àbí ṣé èdè Haúsá náà kọ sí bíbá, àbí Ìgbò, àbí èdè Fúlàní? Ṣé ti rí? Ẹ wo àwọn èdè tó kù. Ẹ jọ̀ọ́ ẹ bá wa mú èdè ẹ bá wa mú èdè míì tó tún wà ńbẹ̀ tó jẹ́ ta Haúsá àbí kan, ẹ bá wa mú jáde o. Ṣé ti rí o? Àwọn èdè tó kù, àwọn èdè France gbogbo ẹ̀, Arabic, ṣé ti rí? Ẹ rí gbogbo ẹ̀ náà tún kọ how do you do síbẹ̀. Ṣé ti rí bẹ́ẹ̀ o? Ẹ jọ̀ọ́ ẹ wá fi hàn mí ibi tí wọ́n wá kọ èdè Fúlàní sí bíbá yìí tí wọ́n fi sọ pé ẹ káàbọ̀, ẹ rí bẹ́ẹ̀ o. The main entrance lẹ ti ń wò bẹ́ẹ̀ yẹn. Ṣé ohun tó dájú ni òun lẹ́ ń wò yẹn, Fulham Primary School, the best choice. Àbí ṣé ilẹ̀ Yorùbá ló wà ni? Àbí ṣé ilẹ̀ Yorùbá ni Fulham Primary School wà ni? So ó dá wa lójú pé Yorùbá Nation ti máa ṣe kí ni, ó máa dúró ni. Kò ṣe nǹkan tí a ṣẹ̀ṣẹ̀ ń sọ pé à ń jà, à ń fa wàhálà àbí kan. So à ń lọ dandan ni, ìyẹn ti sàn. Ẹ mọ̀ tá bá béèrè yí àtàn ti kọ kíní sí bíbá, ó máa níye ọdún, ó níye ọdún tó ti pẹ́ kí wọ́n tó bí wa tí wọ́n ti kọ nǹkan tí ẹ ń wò báyìí, tí wọ́n ti kọ sí bíbá. So ká fi ọkàn balẹ̀ gbogbo ọmọ Yorùbá, ó dá wa lójú pé ní tòótọ́ o Yorùbá Nation máa ṣe kí ni, ó máa dúró torí wọ́n ti ń kí wa pé a kú àbọ̀ o.